lọ́jọ́ kọkànlélógún oṣù kìíní ọdún 1993. ẹ gbọ́ mi dáadáa o, ọjọ́ kọkànlélógún oṣù kìíní ọdún 1993 ìní wọ́n gbé gbajúmọ̀ olórin tàkasúfèé ọmọ Yorùbá ní Fẹlá Aníkúlápó Kútì tọ́pọ̀ èèyàn tó mọ̀ sí Abàmì Ẹ̀dá fún ẹ̀sùn ìpànìyàn, ìyẹn pé ó pa èèyàn. Ariwo ńlá sì sọ lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ náà. Ǹjẹ́ lọ́jọ́ tá à ń wí yìí, níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé? Ọmọ ọdún mélòó lẹ́yìn tàbí ẹ̀yin ò tí ì dáyé nígbà náà ni? Ọdún yìí níṣẹ̀lẹ̀ tó dàbí àná tí a fẹ́ gbéyẹ̀wò yìí ó pé ọdún 27, èèyàn 33 years, èyí tó túmọ̀ sí pé ilẹ̀ ti ta sí díẹ̀. Bẹ́ẹ̀ làwọn tá a bí nígbà náà ti di baálé ilé àti ìyáálé ilé lásìkò yìí. Lásìkò tá à ń wí yìí, Oòduà ní Fẹlá kì í ṣàìmọ̀ fólókò, kódà kì í ṣe orílẹ̀-èdè nìkan ni wọ́n ti mọ̀ bí kò ṣe ní gbogbo àgbáyé. Yàtọ̀ sí pé ìyá Fẹlá, ìyẹn arábìnrin Fúnmiláyọ̀ Ransome Kútì, tó jẹ́ gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, tó tún jẹ́ obìnrin àkọ́kọ́ tó wa mọ́tò lórílẹ̀-èdè yìí jẹ́ èèyàn pàtàkì. Fẹlá fúnra rẹ̀ náà, òun náà lórúkọ púpọ̀ o. Fún àǹfààní àwọn ọmọ àsìkò yìí, nǹkan tí Fẹlá tó fojú àwọn ìjọba ológun, pàápàá ìjọba ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́, ọ̀gágun Muhammadu Buhari àti ọ̀gágun Ibrahim Babangida rí láàrin ọdún 1976 sí ọdún 1993 tí wọ́n fi ṣèjọba kì í ṣe kékeré o. Èyí ló sì jẹ́ káwọn ológun máa fi gbogbo gbàgbé nítorí ojúmọ́ kan wàhálà kan ní Fẹlá máa ń ba ìjọba fà ní tiẹ̀. Lásìkò tá a wá ń wò yìí, ọ̀gágun Babangida ló ń ṣàkóso Nàìjíríà o. Ó sì ti ń wá oríṣiríṣi nǹkan tí ó fi mú Fẹlá, ṣùgbọ́n tí kò rí rárá. Lọ́jọ́ kan, ọkùnrin kan tó máa ń tún iná ìjọba ṣe, èyí tá ń pè ní electrician, ó fún tó jẹ́ electrician fún Fẹlá, ìyẹn Adésanwó Ṣókọ̀yà, ó fẹ̀sùn kàn Fẹlá pé ó jẹun lówó iṣẹ́ tó ń ṣe fún un. Gbogbo owó náà sì jẹ́ $138, ṣùgbọ́n tó ní Fẹlá kò fẹ́ san. Èyí gan ló jẹ́ kó lọ sin Fẹlá lówó rẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní Fẹlá pàṣẹ fáwọn ọmọọṣẹ́ pé kí wọ́n lu Adésanwó, tó sì jẹ́ pé ibẹ̀ ni Adésanwó gbà kú. Bó tilẹ̀ jẹ́ pé Fẹlá gan kọ́ ló fọwọ́ rẹ̀ lu Adésanwó pa, ṣùgbọ́n tí wọ́n ní òun ló pàṣẹ pé kí wọ́n lù ú pa àti pé àwọn ọmọọṣẹ́ rẹ̀ ló pa á. Ṣé ìjọba sì ti ń wá ohun tí wọn yóò fi mú Fẹlá tẹ́lẹ̀? Ọjọ́ 21 oṣù kìíní ọdún 1993 ni wọ́n gbé Fẹlá o. Bẹ́ẹ̀ ni wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lọ́jọ́ 15 oṣù kẹta ọdún 1993, ìyẹn the 15th of March 1993. Ìyẹn pé Fẹlá lo àsìkò díẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n kó tó di pé wọ́n padà fi sílẹ̀ nítorí àwọn agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bíi amòfin Gani Fáwẹ́hìn, amòfin Fẹ́mi Fálànà àti àbúrò Fẹlá bẹ́ẹ̀ kọ́ Ransome Kútì wọ́n dìde sí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ má ṣe gbàgbé o, gbogbo ọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sọ̀ọ̀sẹ̀ ní abala àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ ní ó ń jáde lórí tẹlifíṣàn Yorùbá tòótọ́ tó wà lórí ẹ̀rọ ayélujára YouTube. Bẹ́ẹ̀ ní gbogbo àwọn nǹkan tá à ń gbé jáde yìí ó ń jáde nínú ìwé ìròyìn Yorùbá tòótọ́ tó ń jáde ní gbogbo ọjọ́ Ajé, ẹ̀yìn Monday ọ̀sọ̀ọ̀sẹ̀, èyí tí wọ́n ń tà ní ẹgbẹ̀rún, tí wọ́n ń tà ní $400, ìyẹn 400 naira. Ìyẹn títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé. Atẹ́gùn tó ń fẹ́ kò ní ṣàwó òdì sí gbogbo alára o. Ó dàbọ̀.